Hello, ẹ̀yin èèyàn mi. Wọ́n ní eré gélé ó túbọ̀ ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ sí ní ṣiṣẹ́ láàfin. Eré gélé ṣẹ̀ bẹ̀rẹ̀. Ṣé Tádé Tútù láti ẹ̀ sọ? Náà bá sọ wípé wọ́n ní iṣẹ́ yẹn là ń sọ. Àwọn ọ̀rẹ́ tí Ashley tó ń bá yálé alẹ́ àwọn káàkiri, tó ń bá yálé oníṣègùn káàkiri, tó jọ ń ṣe, tó máa sọ pé ṣe báyìí fún Naomi, tún ṣe báyìí fún àwọn náà tìlẹ́yìn, gbogbo àwọn alátìlẹ́yìn Naomi. Wọ́n nígbà tó gbọ́ pé wọ́n ti ṣe paternity fún ọmọ Ashley, pé kábíyèsí ti reject wọn àti Ashley, ọmọ àti Ashley, pé wọ́n ní ọ̀rẹ́ Adétutù tó jẹ́ pé ọ̀rẹ́ ìtìmọ̀tìmọ̀ ọ̀rẹ́ Richard Adétutù jẹ́ ọ̀rẹ́ Ashley tọ́jọ́ ń wọlé wọ̀de tó máa ń jí aṣọ tipẹ́ tí yẹn fi ń jẹ́ lẹ́sẹ̀ táṣìlì lóhùn mọ́ gbogbo àṣírí inú ilé kábíyèsí pátá, àṣírí òun àti Naomi àṣírí Naomi tó wà, àṣírí Ashley tó fi bà Naomi jẹ́, gbogbo ọ̀nà tó fẹ́ fi bà ta Naomi jẹ́, wọ́n lòun ló wà lọ́wọ́ rẹ̀ Ashley o. Wọ́n ní òun nígbà kan ló wá ta kábíyèsí lólobó, pé irọ́ ló pa ọ́, pé òun mọ bí ọmọ yẹn ṣe wáyé, pé kán mú Ashley dáadáa, òun mọ bó ṣe nǹkan tó ṣe fún Naomi rè, nǹkan tó ṣe fún ta, pé kò sí nǹkan tí Ashley sọ. Ó ní ṣẹ́rí bóun ṣe dé ààfin pé 10 years ló ti ń propose àti fẹ́ kábíyèsí, bí kábíyèsí ò tiẹ̀ wojú òun mọ ibi tóun lọ, tí òun ṣẹ̀ṣẹ̀ wàá mọ bí tí òun ti máa mú kábíyèsí òun fi wọlé, pé kì í ṣojú lásán lòun fi wọlé. Wọ́n ní gbogbo ẹ̀ ló ti kà fún kábíyèsí o. Wọ́n ní ó rin ìrìn tóun fi wọlé, tóun ní kán lé Naomi jáde, pé kò tọ́, pé ọwọ́ òun ló ti bẹ̀rẹ̀, pé òun gangan ló ti Naomi kúrò ní ọ̀nà nílé kábíyèsí. Wọ́n bá ní ìṣe ni ọ̀rẹ́ Ashley yẹn pé ó ti wá bá kábíyèsí, pé kábíyèsí kó wò ó dáadáa, ó lówó wà lọ́wọ́ òun. Ó ní sórí Ashley òun máa ṣe ṣége fún, pé òun ti mọ gbogbo ọ̀nà Ashley, gbogbo nǹkan tí Ashley fi pamọ́, pé kò wú ẹ̀ lòun mọ̀, pé kí kábíyèsí má wulẹ̀ sọ pé òun fẹ́ ṣe bride price òun, ó lóun lówó láti kówó fún kábíyèsí, pé kàn ṣe bride price kó máa san, pẹ̀sì kí kábíyèsí gbà pé òun máa jẹ́ kan náà àwọn ìyàwó ẹ̀. Wọ́n ní gbogbo àṣírí yẹn ló ti tú fún kábíyèsí, pé Ashley bó ṣe wà yẹn, pé òun nìkan ló san owó orí ẹ̀, pé many of them ní ààfin, even ìtàn pè ní wọ́n ní Mariam, wọ́n lòun ló san owó orí ààrẹ. Àṣé gbogbo àṣírí wọn kò sígbà tá àṣírí ọ̀tá ò ní tú, àṣírí ọ̀tá ò lè ṣe kó má tú, kò ní bò, àṣírí ọ̀tá ò lè bò láàfin, àṣírí wọn máa tú ni. Ṣé àmọ́ pé Naomi yá fi ojú lẹ̀, má wulẹ̀ kanjú, má wulẹ̀ sọ pé òun jẹ́ apáta, kò sí eré àwọn ò lè gbé ṣúgà. Ṣé rí gbogbo ibi tán ti ṣe yẹn, òun ló ń kọjú ìjà sí wọn, wọ́n ló máa lékè wọn. Gbogbo àwọn ọ̀tá ẹ̀ bàbá lọ́kò ti sọ, kò fẹ́ sá kúrò fún àwọn ọ̀tá ẹ̀, àbáwọn ọ̀tá ẹ̀ ló yẹ kán sá fún ẹ̀. Ìwọ fẹ́ gbọ́dọ̀ fún wọn ní ayé jẹ. Nígbà tí ìnira bá bá wọn láàfin, àwọn nìkan náà máa sá kúrò. Wọ́n máa ní eléyìí pọ̀ jù, bàbá mi ni ẹni tí àwọn lérò pé àwọn fẹ́ bá ja ìjàkadì láàfin, pàṣẹ iná ni, kì í ṣe omi rárá, òun ni Naomi. Wọ́n bá ní ọ̀rẹ́ Ashley yẹn kó sọ pé ó ti tú gbogbo àṣírí Ashley fún kábíyèsí, ó wá lọ bá kábíyèsí, ó wá lọ bá Ashley pé òun fẹ́ kábíyèsí ní gidi gan. Sórí ọgbọ́n tó dá tó fi wọ inú ààfin, tó fi ti Naomi sẹ́gbẹ̀ẹ́, gbogbo náà ló máa dá tó máa fi tì ẹ́ sẹ́gbẹ̀ẹ́, pé gbogbo nǹkan tí òun sọ fún òun, gbogbo bí irin lèmi àti ẹ̀, pé mo fẹ́ ọgbọ́n, mo fẹ́ fi ọgbọ́n gbọ́ gbogbo àṣírí ẹ̀ pẹ̀lú kábíyèsí kóun tó sọ pé òun máa wọlé. Ó láṣẹ òtí ẹ̀ lé àṣẹ òun àti kábíyèsí, àṣírí wọn báyìí bẹ́ńtìn, pé kábíyèsí òun ló pé òun máa fẹ́ yín. Ashley kó foko nìṣó, pé mi àti ẹ̀ nǹkan tó ṣe tájọ́ sì tí ilé fi jó, òun máa fi hàn ẹ́. Wọ́n ní ṣe ni Ashley lè sùn kéré kan ẹ̀kan pé ọ̀rẹ́ òun fẹ́ dà wọ́n,
ọ̀rẹ́ mi tí àṣẹ mọ orúkọ ọ̀rẹ́ bẹ̀ táwọn mọ̀ pé ó ní olóòrẹ́ yẹn tímọ́tímọ́ ni òun ló máa gbé teku tó máa sọ fún ẹyẹ tó máa gbé tẹyẹ tó máa lọ sọ fún eku òun ni ti Ashley àti ọ̀rẹ́ ẹ̀ yẹn àṣé òun ló máa ń ta kábíyèsí lólobó láàfin àṣé gbogbo wọn ní ọ̀rẹ́ ọ̀tá ọ̀rẹ́ ni wọ́n bẹ̀tọ̀ ọ̀tá ni wọ́n fún wọn wọ́n ní Mariam náà ní àpótí Mariam náà gbóná ó yẹ eruku àṣé gbogbo wọn pátápátá tán fi fèrú wọnú ààfin páwọn náà máa fèrú náà gbà ọkọ gbogbo wọn Ashley ń lé ọ̀rẹ́ tí Ashley ń lérí ọ̀rẹ́ tí Mariam ń lérí wọ́n ní fire on the mountain ní ààfin where there is fire on the mountain láàfin sí pé kìí ṣe kékeré o àṣírí wọn ti tú wọ́n ti ṣe tán Ọlọ́run ti ṣe tán láti túnú àṣírí wọn Ọlọ́run ti ṣe tán láti tì wọ́n kúrò ṣẹ́ẹ́rì kéèyàn máa fẹ́ ọkọ by force kò ń láàsì kò ń láàsì wọ́n fi wàdùwàdù wọ́n fi owú jíjẹ wọ́n fi gbogbo ìwà burúkú wọ́n fi fẹ́ gba èrú wọ́n fẹ́ fi èrú gba àbùkù lọ́wọ́ Naomi ní ààfin ẹ̀ pé ṣùgbọ́n kábíyèsí wá ṣe gbogbo nǹkan wúyẹ́wúyẹ́ tó ń ṣẹlẹ̀ pé àwọn olórí ló fa àwọn counterfeit olórí wọ́n ló sọ fún kábíyèsí pé kábíyèsí ẹ̀ níyàwó àwọn ìyàwó Naomi nìkan lòun respect tóun bá fẹ́ ilé Naomi nìkan lòun máa respect bóun fẹ́ pé ẹni tó fẹ́ jẹun gbọ̀ngbọ̀n pé tó máa tilẹ̀kùn gbọ̀ngbọ̀n yìí pé bóun ṣe ń bọ̀ báyìí bóun á fìtìmáìsì èyí tó ń jẹ Ashley ló bá ní wọ́n ní Ashley pé ó sun pàṣẹ ọ̀rẹ́ ọ̀dàlẹ̀ pé ò ṣe níṣẹ́ ọ̀rẹ́ ọ̀dàlẹ̀ kò ṣe níjẹ́ ọ̀rẹ́ ọ̀dàlẹ̀ òwú tí wọ́n ní kí ló bá àná ṣe sọ pé òwú tí ìyá gbọ̀n òun lọ mọ́ máa rán ó dàbí òwe bẹ́ẹ̀ yẹn náà bẹ̀tẹ̀ jẹ́ ká fi wọ́n bẹ́ẹ̀ yẹn wọ́n ní pàṣán tó nà ìyálé ó ń bọ̀ lókè àjà láti nà ìyàwó àṣé gbogbo àwọn tó mọ àṣírí Ashley wọ́n pọ̀ bí ilẹ̀ bí ẹni mọ̀ èèyàn ló ṣèyàn ǹjẹ́ kò wá tán rí yọkọ̀rí ẹ̀mí mímọ́ ẹ̀ṣẹ̀ Naomi máa ja ìjà rere ó ti jàjàkadì Ọlọ́run adé kò yọ ó ti ja ìjàkadì ìtòdẹ̀kù kó máa ja ìjà rere ló kù fún Naomi sí ṣẹrẹ́jú ayé àbẹ́ẹ̀rí ẹ worú àwọn oníṣẹ́ ibi tó wà láàfin ẹ wo bọ́n ṣe ń gbèrè wọn díẹ̀díẹ̀ wọ́n ń gba èrè wọn díẹ̀díẹ̀ ìgbà tán lẹ́nu ọjọ́ mẹ́ta ìtàn rí pé àrá sán atẹ́gùn fẹ́ pé gbogbo àwọn paternity tó wà láàfin ṣé wọn ò tí ì ṣe kán lọ ṣe pẹ́ títí tí Adébánkì wà nìkan náà ti ṣe é sí wọ́n ní àrá sán wọ́n fẹ́ sán 20 times ṣé àwọn ìpẹ́ lẹ́yìn àwọn dúró ṣọṣọṣọ ojú màlẹ́ wọ́n lé wọn ní wọ́n ní lọ wọ́n lójú màlẹ́ òkúrò lọ́tí ẹ woru wọn báyìí kábíyèsí kan máa wọ̀ wọ́n ràn mí kọ́sọ̀ ó dàbí pé kí ló máa ń ṣe wọ́n ní ìyàwó tán fi ìran fẹ́ pé ilé ijó pé ìran ló máa wò lọ pé ìran ló máa wò òun lọ̀rọ̀ wọn ẹ̀yìn èèyàn mi mo ní kí n tún sáré kàyín lóru màá tún gbé ànádá secret ní ètò wa lóríṣiríṣi lórí pélébé lójú páálí yes àti ní dọ́sì gbogbo ẹ̀ pátápátá ni máa ṣe lẹ̀ fún wa ẹ ṣé gan bá mi share bá mi like bá mi subscribe ẹ lè máa fi tó kù sí comment section máa ń mú ànádá wọ̀nrìnwọ̀nrìn mi wá ẹ ṣé ayé ń farabalẹ̀ wọ́n yìí ń pò ayé ń pò pọ̀ ayé ń pò pọ̀ kó lè dòde ní ẹ ṣé gan bẹ́ẹ̀ ṣe ń tẹ́tí sí àbọ̀ Ọlọ́run adájú lórí wa bá a ṣe bá a like bá a ṣe bí ìṣe wa torí orúkọ Jésù Olúwa wa la gbàdúrà fún yín àbọ̀ Ọlọ́run adájú kọ́kọ́ oníṣẹ́ mi wa orúkọ Jésù Olúwa wa àmín.